ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí ẹ káàbọ̀ sí ọ̀tún ètò yín fún ti ọ̀sẹ̀ yìí èmi náà ni ti ní tòótọ́ olólùfẹ́ yín pàtàkì ẹni ọkàn yín fẹ́ ni tẹ́ ẹ láì tẹ́ ẹ máa ń kó jẹ bíi noodles ṣẹ̀wọ̀n kí ló ń ṣẹlẹ̀ èmi náà ni Aródú òjígọ̀bí ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀pọ̀ ọmọ ògbógbò máa fẹ́ràn mọ́kì bàbá sílẹ̀ ọmọ òbẹ́ni lórí koromọ̀ bẹ́ni lórí rẹ́gírẹ́gí ọmọdà tó mú pàánù ẹ̀ kó má bàa kú yúnbùyúnbùn èmi lọmọ límẹ̀rí ọmọ àwọ̀ òṣùlé ọmọ láàgbélò ọmọ ìtàn alága àgbélé bá a rí jẹ ni mí ọmọ àwọ̀ làámọ̀ ọmọ bàbá kan omi tútù ti jó ni fàìfàì kí lẹ rí sí ní ètò kan lórí ìtàjẹ wa ṣàgbéyẹ̀wò àwọn kàyéfì láti rírí ayé gbogbo tá a gbọ́ tàrí àbí àwọn ètò ìṣẹ̀lẹ̀ sí àwa gangan láti ilé iṣẹ́ wa Núwà Media Nuwa Media ní iléeṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé kí n tó tẹ̀síwájú tẹ́ bá fẹ́ mọ̀ sí nípa iṣẹ́ wa nílé iṣẹ́ Nuwa Media ẹ tẹ atọ́ka tó lọ sórí àsíá wa lórí ayélujára ìyẹn www.nuwamedia.com Nuwa yẹn ní àmì ohùn Yorùbá lórí nuwamedia.com ní kẹ́ẹ̀tẹ̀ àbí kẹ́ẹ̀kan sí wa lórí nọ́mbà wa àti ímeèlì wa àbí àwọn ìtàkùn wa gbogbo tẹ́ ń wò lórí ẹ̀rọ yín lónìí lórí kílẹ̀ rísẹ̀ ẹ̀yìn tèmi. Ṣebí jẹ́jẹ́ mi ni mo tún lọ síbì kan ẹ mọ̀ bá ṣe máa ń sọ bá ṣe máa ń gbọ́. Mo ṣàrí obìnrin kan tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi obìnrin yóò lè jù mí lọ lọ́jọ́ orí tó bá wá jù mí lọ pátápẹ́rẹ́ ẹ̀ á gba ọdún 3 lọ́wọ́ mi. Àmọ́ ẹ ti mọ̀ pé kì í ṣe kó dàgbà náà tààrà ó bá jókòó má ṣàkàndéédé gbọ́ àmì kanlẹ̀ yìí ṣà ń pọ̀ kò pẹ́ ká tó wí ká tó fọ̀ bó ṣe bú gbaragada nìyẹn ló bá bú sígbe ǹjẹ́ kí ló dé arábìnrin ṣé kò sí ṣé gbàròyìn ọ̀fọ̀ kan ní ṣé gbàròyìn ìbànújẹ́ kan ní igbá kan àwọn ìkòkò bàbá aṣáṣobìnrin yìí ṣáà ń kí ẹkún yìí mọ́lẹ̀ aṣá bẹ̀rẹ̀ sí ní tú gbà tó yá ló bá ṣàdákẹ́ díẹ̀ ló bá mú ẹjọ́ ló bá mú rò màdàmú o ẹ dákun wára pin ló bá lóun mà ti gbé tòun mà ti báhùn òun mà ti ṣiṣẹ́ nǹkan kan mà ti ṣe kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. obìnrin yẹn ní ọ̀gá ni òun ní ilé iṣẹ́ ìjọba kan ṣùgbọ́n òun tẹ̀lé bàṣùbàṣù nítorí wípé nígbà tí ẹni tó jẹ́ olórí wọn nílé iṣẹ́ ìjọba yìí wà níbẹ̀ òun àti ẹ̀jọ́ ń ṣeré yùnkẹ́ wọ́n jọ ń ṣe wọléwọ̀de tó bẹ̀ tó jẹ́ wípé bí wọ́n ṣe sọ àbí bóun fúnra rẹ̀ ṣe ṣàpèjúwe ó lóun fìdí gba máàkì òun wà ní àyè kan tí ò yẹ kí òun wà ó dáa bẹ́ẹ̀ o fìdígbà máàkì ó fìdígbà máàkì ó bá ní ọmọ kan wà tí wọ́n gbé wá sí ẹ̀ka bí tóun ti ń ṣe iṣẹ́ ó ní ọmọ yìí jẹ́ ọmọ kan tó ní ọpọlọ púpọ̀ ó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye àmọ́ inú níbí ni ìṣááni àti lára ó ní bọ́mọ yẹn bá ṣe báwọn máa ní kò ṣe dáadáa tó bá gbé báyìí òun á ní bó ṣe gbé yẹn ò tọ́ tó bá mu báyìí òun á ní bó ṣe mú yẹn ò tiẹ̀ dáa rárá ó lóun bá bẹ̀rẹ̀ sí ní fìtínà ọmọ yìí ó lóun mọ̀ pé ṣe lòun tẹ́ ní ìyá òun ó ní kò pẹ́ kò jìnnà òun ṣàfi ọmọ yìí tó bẹ̀ tó jẹ́ wípé ọmọ yìí kò rí nǹkan míì láti ṣe jù pé kó fi iṣẹ́ yẹn sílẹ̀ kó bá ibòmíì lọ kó lọ wá iṣẹ́ ọmọ tiẹ̀ ti wá ka ìwé jáde ìyẹn ìwé 6 ọmọ ẹ̀ wá ṣe ìdánwò àti wọ ilé ẹ̀kọ́ kan pàtàkì níbi tí wọ́n ti ń ṣe ẹ̀kọ́ṣẹ́ ohun kan tóun náà ń ṣe nílé iṣẹ́ tiẹ̀ ó ní ọmọ òun bá dé ibẹ̀ lọ́ba ní ọ̀gá tí ó wà níbẹ̀ tí ó máa fi ọwọ́ sí ìwé tí wọ́n fẹ́ fi gbà á sínú ilé ìkẹ́kọ̀ọ́ yìí ńkọ́ ẹni báyìí ni òun pé kó ṣe sùúrù de ẹni yẹn ó ní lọmọ òun bá dé ibẹ̀ lẹ́ni ìbá ní kó mọ́ lọ pé ìyá ẹ̀ wá ó nígbà tóun máa wọlé tóun máa débẹ̀ ṣe ló di ọmọọṣẹ́ òun lòun máa ń ṣe bó ṣe wù òun nígbà tó ń bá òun ṣiṣẹ́ ọ̀rọ̀ ti wá di yá ń pẹ́pẹ́ skata ìgbà ọmọ kan lójú lánàá ọmọ yẹn fẹ́ gbá ọmọ tiẹ̀ lójú lé ní ó wá kú ibo lòun fẹ́ lọ kí ni kóun ṣe òun rèé tí mo mú wá fún gbogbo wa lórí ètò kílẹ̀ rí sí lónìí tó bá jẹ́ yín ni ṣé ká pè ní àtúbọ̀tán ní gbogbo tí ẹ bá rí sí ẹ fi ṣọwọ́ sí wa pẹ̀lú àwọn nọ́mbà wa ìtàkùn wa ímeèlì wa gbogbo tí ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín mi ò pa orúkọ dàtí ní tòótọ́ ọmọ tó jọ dáàdì ẹ̀ Aródú òjígọ̀bí ọmọ wọn lówó òdùrú ọmọ àwà òṣùlé bá rí jẹ ọmọ bàbá kan omi tútù tí jó ni fàìfàì a máa ríra láyọ̀ láìpẹ́ nínú ọlá àti ọrọ̀ ẹ ṣọ́ra o ojú báyìí ni alákàn fi ń ṣọ́rí àlàáfíà o. Núwà Media.